Ìjọba ọ̀run. Ìjọba ọ̀run ó yẹ kó ṣe pàtàkì nínú ayé ènìyàn débi pé ó yẹ kó fi gbogbo nǹkan wá. Ìjọba ọ̀run ló yẹ ká fi gbogbo ìwà láàyè wa ló yẹ ká fi wá. Wíwá sínú ayé tá a wá sínú ayé yìí láti dé ìjọba ọ̀run òun ló yẹ kó jẹ wá lójú. Nítorí pé gbogbo wa la mọ̀ pé bá a fẹ́ bá a kọ̀ inú ayé tá a wà yìí a ó fi sílẹ̀ lọ́jọ́ kan. Kò sì sí ohun náà tá a lè kójọ láyé yìí, gbogbo rẹ̀ a ó fi sílẹ̀ náà ni. Arákùnrin àti arábìnrin, ǹjẹ́ o mọ̀ wípé gbogbo owó tó wù kó o ní, gbogbo ilé tó wù kó o kọ́, gbogbo mọ́tò tó wù kó o ní, tó o bá kú lónìí wàá fi gbogbo ẹ̀ sílẹ̀ náà ni. Kò dẹ̀ dájú pé gbogbo ènìyàn pátá ló máa lówó, gbogbo ènìyàn pátá kọ́ ló máa kọ́lé, kì í ṣe gbogbo ènìyàn ló máa ra mọ́tò, ṣùgbọ́n gbogbo ènìyàn pátá ló máa kú. Bóyá a fẹ́ o, bóyá a kọ̀ o, a ó fi ayé sílẹ̀ lọ́jọ́ kan. Ṣùgbọ́n ohun kan tó ṣe pàtàkì ni wípé tó o bá fi ayé sílẹ̀, níbo lo ti fẹ́ lo ayérayé rẹ? Ìjọba ọ̀run. Ìjọba ọ̀run. Ǹjẹ́ o mọ̀ wípé gbogbo ohun tó yẹ kó o ní pátá ló yẹ kó o fi wá ìjọba ọ̀run yìí? Tó o bá mọ ìṣe pàtàkì rẹ̀, tó o bá mọ bí ìjọba ọ̀run ṣe jẹ́ kó jẹ́ iyebíye lójú rẹ tó. Nítorí pé o fẹ́ o kọ̀, ayé tó wà nú ẹ̀ yìí wàá fi sílẹ̀ lọ́jọ́ kan. Wàá sì lọ jíìn gbogbo ohun tó o gbélé ayé ṣe níwájú Ọlọ́run alààyè. Bó bá ṣe pé bí a ṣe ń wá owó la ṣe ń wá ìjọba Ọlọ́run ni, báwo ni ò bá ṣe dára tó? A kò lè ṣe láìsí owó. Ìdí tá a fi ń lọ iléèwé torí owó yìí náà ni. Ìdí tó fi ń ṣiṣẹ́ tó ń ṣe yẹn torí owó yìí náà ni. Ìdí tó fi ń hùwà tó ń hù yẹn torí owó yìí náà ni. Ìdí tọ́pọ̀lọpọ̀ ò fi ráyè sin Ọlọ́run torí owó náà ni. Tá a bá wá lè lò ó bá a ṣe ń fi ayé wa tá a fi ń wá owó, tí a bá lè fi wá Ọlọ́run, tí a lè fi wá ìjọba Ọlọ́run, báwo ni ò bá ṣe dára tó? Ìjọba Ọlọ́run yẹ kó jẹ wá lógún, ó yẹ kó ṣe pàtàkì nínú ayé wa. Tí a bá wo ìwàásù Jésù olùgbàlà nígbà tó wà láyé, ó sọ fún wa nípa iyebíye ìjọba ọ̀run. Ó dẹ̀ sọ fún wa pé ìjọba ọ̀run ó dàbí ìṣúra iyebíye. A lè rí eléyìí nínú ìwé Mátíù orí 13 ẹsẹ̀ 14. Matthew 13:44. Ó ní ìjọba ọ̀run sì dàbí ìṣúra tí a fi pamọ́ sínú oko, tí ọkùnrin kan rí, tí ó pa á mọ́ nítorí ayọ̀ rẹ̀. Ó lọ ó sì ta gbogbo ohun tí ó ní láti fi ra oko náà. Bí ìjọba ọ̀run ṣe yẹ kó ṣe pàtàkì sí lójú wa nìyẹn. Tó jẹ́ pé gbogbo ohun tá a bá ní ló yẹ ká fi wá ìjọba ọ̀run. Gbogbo owó tá a bá ní ká fi wá ìjọba ọ̀run. Gbogbo ọgbọ́n tá a bá ní ká fi wá ìjọba ọ̀run. Gbogbo ìwé tá a kà ká fi wá ìjọba ọ̀run. Gbogbo ọrọ̀ tá a ní ká fi wá ìjọba ọ̀run. Nítorí pé ibi tá a parí ìrìn àjò wa sí òun nìyẹn. Ó yẹ kí ìjọba ọ̀run yẹn jẹ́ iyebíye lójú wa débi pé kò sí ohun náà tá a ní láyé tó yẹ kó jọ wá lójú nítorí ìjọba ọ̀run. Ó yẹ ká lè fi ohun gbogbo tá a ní sílẹ̀ láti fi wá ìjọba ọ̀run. Ìjọba ọ̀run mà dára, arákùnrin àti arábìnrin. Ó ṣe ronú lórí ọ̀rọ̀ ayé ẹ lónìí kó bẹ̀rẹ̀ sí gbé ìgbésí ayé fún ìjọba ọ̀run. Jésù ń kanlẹ̀kùn ọkàn rẹ lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ kékeré yìí. Báwo ni ìwọ ṣe ń wá ìjọba Ọlọ́run? Báwo ni ìjọba Ọlọ́run ṣe ṣe iyebíye sí lójú rẹ? Tí ìjọba Ọlọ́run bá jẹ́ iyebíye lójú rẹ, o ò ní wá bó o ṣe ń wá yẹn. O ò ní sin Ọlọ́run bó o ṣe ń sin Ọlọ́run yẹn. O ò ní máa pa òfin Ọlọ́run mọ́ bó o ṣe ń pa òfin Ọlọ́run mọ́. Wàá súnmọ́ jù báyìí lọ.
wàá ṣèfẹ́ rẹ̀ jù báyìí lọ, wàá wàásù ọ̀rọ̀ náà jù báyìí lọ, wàá gbègbè sí ayé tó ní ìbẹ̀rù Ọlọ́run jù báyìí lọ. Iyebíye ni ìjọba Ọlọ́run yẹ kó jẹ́ lójú gbogbo wa. Ẹ jẹ́ ká ronúkúwàdà lónìí, ká yí ayé wa padà, ká wá Olúwa nígbà tí a lè rí i lákòókò tá à ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, ká dẹ̀ sìn lẹ́mìí àti ní òdodo, nítorí nǹkan kankan, nítorí ìjọba ọ̀run. Rántí pé gbogbo ohun tó o ní láyé, ayé ló mọ̀. Gbogbo òwe tó o kà láyé, ayé ló mọ̀ o. Ọjọ́ tí pòfẹ́sọ̀ bá kú ni gbogbo ìwé tó kà, gbogbo sàtífíkẹ̀tì ẹ̀, gbogbo ìwé ẹ̀rí ẹ̀ ó di pépà lásán tá a lè fi ta àkàrà. Ìdí nìyí tó wá fi yẹ kí ìwọ àti èmi ká mú ìjọba ọ̀run lókùnkúndùn, ká fi gbogbo ayé wa wá iṣẹ́ tá à ń ṣe, ká fi gbogbo iṣẹ́ wa wá gbogbo ẹ̀bùn tọ́lọ́run fún wa, ká fi wá ìjọba ọ̀run. Olúwa á dẹ̀ ràn wá lọ́wọ́ lórúkọ Jésù. A ò ní ṣe é lásán, a ó ṣe é délé ológo, a ó sì fi ìjọba ọ̀run ṣeré jẹ́. Jésù Olúwa wa. Àmín.